Gbogbo ẹ̀yin olólùfẹ́ Bákàrè Zainab ó yá o, ẹ súnmọ́ bí ẹ yá mi létí yín. Ẹ wá gbéyàwó ọ̀rọ̀ torí pé iṣẹ́ ńlá gbòógì kan tí ààyò yín tó ṣe jáde rèé, èyí tí a pe àkọlé rẹ̀ ní ìyàwó ọ̀rọ̀. Àwọn òṣèré jàǹkàn-jàǹkàn ló wà nínú sinimá ìyàwó ọ̀rọ̀ tá ń perí yìí. Àwọn bíi Bákàrè Zainab gangan fúnra, Sányẹ̀rì Àfọ̀njá, Adébísí Àsáànì, Fẹ́mi Adékanyè, Ọpẹ́ Okùnọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ló wà nínú sinimá yìí. Ǹjẹ́ sinimá yìí dá lórí ìdílé kan? Ó dá lórí ìdílé kan tó jẹ́ wípé nínú ìdílé yìí, ìyàwó àtọkọ wọn nífẹ̀ẹ́ ara wọn dójúdojú. Ṣùgbọ́n wọ́n ní kinní kan ba àjà ò jẹ́. Apá ẹ̀ gùn ju tán lọ mà ní o, torí pé kò sọ́mọ láàrin wọn. Wọ́n ti gba gbogbo ìgbìyànjú, kò sọ́mọ. Ìyá ọkọ kò f'arábìnrin lọ́rùn lẹ̀ o, pé dandan láà àfi kọ́mọ tòun kó ṣe kíni, kó bímọ. Àbẹ́ ẹ̀ rí nǹkan. Ìyàwó ti wá gba ilé aláwo lọ o, ó ti gba ilé oníṣègùn lọ. Níbẹ̀ ná ti jẹ́ kó yé wípé àti lọ́mọ ẹ máa lágbára o, láì ṣe wípé obìnrin kan kọ́kọ́ ṣínà fún un. Èyí tó túmọ̀ sí wípé kí ọkọ ẹ̀ kó ṣe kíni, kó fẹ́ ìyàwó kan. Pé kó fẹ́ ìyàwó kan, èyí tó máa ṣe abiyamọ lọ́ọ̀dẹ̀ ọkọ. Pé tó bá ti fẹ́ ìyàwó yìí, àwọn nígbàgbọ́ wípé orí ọmọ máa ṣe kíni, máa pọ̀mọ wáyé. Látàrí gbogbo wàhálà ìdààmú tóbìnrin yìí ti kojú o, ó máa gbà. Ó gbà kọ́kọ fẹ́yàwó, kàkà tọ́kọ ó fi fẹ́yàwó, ó máa fẹ́yàwó fọ́kọ. Bẹ́ẹ̀ ni o, ọ̀rẹ́ mi inú ẹ̀ ó fẹ́ fọ́kọ o. Àwọn méjèèjì jọ ń gbé, ṣùgbọ́n ìyá ọkọ ìyẹn ṣe kíni, ó gbé ìyàwó lérí ìyálé. Ìyálé ò wá mọ̀ ọ́ ṣe mọ́ o, ìyàwó ni. Débi wípé ìyàwó yìí bẹ̀rẹ̀ sí ní ríra ẹ̀, ó ń ṣe bí ò ti yẹ kó ṣe sí ìyálé ẹ̀. Èyí tó padà wá ṣe kíni, tó fa padà di wàhálà tán fi ní pé àfi kí ọkọ bẹ̀rẹ̀ sí ní na ìyálé o. Torí nígbà tí gbogbo rògbòdìyàn dé, iṣẹ́ ò lọ dédé fọ́kọ mọ́, gbogbo nǹkan dàrú. Wọ́n á ní kí nǹkan lè padà, àfi kí ọkọ kó máa na ìyálé lóòrèkóòrè. Bó bá ṣe ń nà á, ni nǹkan ó máa ṣẹlẹ̀. Ìyẹn ni pé búrìjí ó máa jí sí i. Arákùnrin yìí ò fẹ́ gbà torí ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dìjúdijú. Ṣùgbọ́n kí ni ká ti wá sọ? Kí ni ká ti wí? Nígbà tí òun bá níyàwó méjì tí ò sí nǹkan tí ó fẹ́ fi tọ́jú wọn, ó padà gbà náà ni o. Ó fìyà ṣe bátànì sí lára. Ẹ wò ó tẹ́ ẹ bá tí ì wo sinimá yìí. Ẹ má jẹ́ n sọ́ tán. Ìyàwó ọ̀rọ̀ ni ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀. Ìyàwó ọ̀rọ̀, sinimá tuntun àjààbálẹ̀ ni. Ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ digest ẹ̀. Ẹ wá padà wá síbí. Ṣùgbọ́n kí ẹ tó lọ, ẹ má gbàgbé, ẹ bá wa subscribe sí ìkànnì YouTube wa yìí. Ẹ tẹ notification bell, ká lè jọ máa gbádùn ara wa ní gbogbo ìgbà àti àsìkò tí irú àwọn ètò bí eléyìí bá ti ń wáyé. Ìyẹn fíìmù review. Ẹ ṣé púpọ̀.